kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ayé yára bàbá wa ọ̀run, a ṣe yín lọ́ba fún àánú àti ojú rere tí a rí gbà láti rí ọjọ́ àìkú tí ó kẹ́yìn oṣù kẹsàn-án. Ìyìn àti ọlá ni fún orúkọ yín Ọlọ́run àìkú, ògo ni fún orúkọ mímọ́ yín o, fún àánú ńlá tí kò ṣeé fowó rà yìí. Ọ̀rọ̀ náà tí a gbéyàwó lẹ́nu kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ àìkú, ọjọ́ 29 oṣù kẹsàn-án. Àkòrí tí a ó gbéyàwó sọ pé àwọn aba àyànmọ́ jẹ́ apá kẹrin. Aba àyànmọ́ jẹ́ apá kẹrin. Àwọn àkọ́sórí wa nínú ìwé Fílípì orí ìkẹta ẹsẹ̀ 19. Fílípì orí ìkẹta ẹsẹ̀ 19. Ìgbẹ̀yìn ẹni tí ń ṣe ìpanu, ikùn ẹni tí ń ṣe ọlọ́run wọn, àti ògo ẹni tí ó wà nínú ìtìjú wọn, àwọn ẹni tí ń tọ́jú ohun ayé. Nígbà tí a mú bíbélì kíkà wa tẹ̀ní nínú ìwé òwe orí ìkẹtàléníogún ẹsẹ̀ 19 títí di ẹsẹ̀ 21. Ìwé òwe orí ìkẹtàléníogún ẹsẹ̀ 19 títí di ẹsẹ̀ 21. Gbọ́ ìwọ ọmọ mi, kí ìwọ kí o sì gbọ́n, kí ìwọ kí o sì máa tọ́ àyà rẹ sí ọ̀nà títọ́. Má ṣe wà nínú àwọn ọ̀mùtí o, àti nínú àwọn tí ń jẹ ẹran ara àwọn tìkálára wọn jẹ, nítorí pé ọ̀mùtí àti oúnjẹ ni yóò di tálákà, ọ̀lẹ yóò sì fi àkísà bo ara rẹ̀. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè tí wọ́n ní fún wa ní èní ọjọ́ àìkú. Ní ìkádìí ẹ̀kọ́ mi lónìí lórí àkórí òkè yìí, ohun kan tí ó ṣe gbòógì lára àwọn ohun tí ó máa ń ba àyànmọ́ jẹ́ tí àwọn ènìyàn kò fojú sí ni ọ̀fọ́n. Ọ̀fọ́n jẹ́ ìwà jíjẹ àti mímu láì tẹ́ lọ́rùn. Àwọn ọ̀fọ́n wọn kò lè mú ẹnu wọn dúró, àti wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kò lè lọ jìnnà nínú ayé yìí o. Wọ́n kàn fẹ́ máa jẹun ní gbogbo ìgbà ní ṣáá. Oúnjẹ ti di iṣẹ́ wọn àti òrìṣà wọn. Ìkóra ẹni ní ìjánu ṣe pàtàkì gidigidi. Torí èyí ni Bíbélì ṣe sọ wípé nígbà tí ìwọ bá jókòó láti bá ìjòyè jẹun, kíyèsí ẹni tí ó wà níwájú rẹ gidigidi, kí o sì fi ọ̀bẹ lé ara rẹ ní ọ̀fun. Bí ìwọ bá ṣe òkúndùn ènìyàn. Ìwé òwe orí ìkẹtàléníogún ẹsẹ̀ 1 dé 2. Ẹsẹ̀ Bíbélì òkè yìí kò wí pé kí ènìyàn kó wá fi ọ̀bẹ sí ọrùn ara rẹ̀ ní tòótọ́. Dípò èyí, ó wí pé kí wọn kó bá lè kó ara wọn ní ìjánu. Kódà tí wọ́n bá wà lórí tábìlì pẹ̀lú àwọn ènìyàn ńlá, wọn a sì fi ọwọ́ ara wọn pa ara wọn run. Bíbélì sọ fún wa wípé bí ó tilẹ̀ jẹ́ pé àmú Dáníẹ́lì àti àwọn ọ̀rẹ́ rẹ̀ pẹ̀lú àwọn tí yóò máa jẹ oúnjẹ lára oúnjẹ ọba, wọ́n kó ara wọn jọ, wọ́n sì kó ara wọn ní ìjánu. Wọ́n sì pinnu láti má ṣe bà ara wọn jẹ́ pẹ̀lú oúnjẹ náà o. Wọ́n pinnu láti fi ọlá fún Ọlọ́run pẹ̀lú ìkóra ẹni ní ìjánu. Ọlọ́run sì fi ọlá fún wọn padà nínú ìwé Dáníẹ́lì orí 1 ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 21. Àyànmọ́ Ísọ̀ bàjẹ́ pẹ̀lú abọ́ àsáró kan ṣoṣo. Abọ́ àsáró kan ṣoṣo ni ó mú orúkọ rẹ̀ yọ kúrò nínú àwọn orúkọ tí a ń pè ní Ọlọ́run Ábúráhámù, Ọlọ́run Ísákì àti Ọlọ́run Jákọ́bù. Jákọ́bù nínú àtòjọ orúkọ yìí kò bá jẹ́ Ísọ̀, ṣùgbọ́n kò lè kó ara rẹ̀ ní ìjánu. Ó sì sọ ipò rẹ̀ nù nínú àtòjọ orúkọ yìí nínú ìwé Jẹ́nẹ́sísì orí 25 ẹsẹ̀ 29 títí dé ẹsẹ̀ 24. Àwọn àgbàlagbà kan máa ń jẹ oúnjẹ àárọ̀, ọ̀sán àti talẹ́, ìpápánu láàárín oúnjẹ. Wọ́n á sì tún jẹun kí wọ́n tó lọ sùn. Báwo ni o ṣe fẹ́ ní okun láti jí ní òru láti ja ìjà ẹ̀mí nígbà tí oúnjẹ bá ti kún inú rẹ tí ó sì ti nira láti dúró
ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ti kú láìtọ́jọ́ tí wọ́n sì ti pa àyàn mọ́ ara wọn run nítorí oúnjẹ púpọ̀ tí wọ́n ń jẹ. Wọ́n ń jẹun débi wípé ó pa wọ́n lára wọ́n sì kú. Má ṣe jẹ́ kí èyí kí ó jẹ́ ìpín rẹ olùfẹ́. Ìgbà tí ó bá ṣe pàtàkì jùlọ nìkan ni kí o máa jẹun, kí o má sì ṣe jẹ wọ̀bìà. Iye oúnjẹ tí o bá nílò gan-an ni kí o jẹ. Nígbà tí o bá jẹun jù, wàá wà láláìlágbára, wàá sì ní okun kékeré láti ṣe ohun tí o nílò láti ṣe àṣeyọrí. Àwọn tí ikùn wọn jẹ́ òrìṣà wọn, èyí tó túmọ̀ sí pé òun ló ń darí wọn. Má padà parun o, kó ara rẹ ní ìjánu o. Kókó àdúrà: bàbá, jọ̀wọ́ má ṣe jẹ́ kí àtẹnujẹ pa mí run o. Bàbá mi àti Ọlọ́run mi, jọ̀wọ́ má ṣe jẹ́ kí àtẹnujẹ pa mí o. Ṣàánú fún mi kí n lè kó ara mi ní ìjánu. Olúwa yóò ṣàánú fún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayápó ní orúkọ mi. Ẹ máa bá mi like ẹ máa comment nípa ẹ̀, kẹ̀dẹ̀ máa share pẹ̀lú àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Kí Olúwa kó bùkún fún wa. A kú iṣẹ́ ìsìn ìní. Ó dàbọ̀.